Hello. Wọ́n mà ní kábíyèsí yín, ó mà slump o. Ó slump tó jẹ́ pé wọ́n ti rush ẹ lọ sí hospital. Ẹ mọ nǹkan tó ṣe slump? Bẹ́ẹ̀ ni. Nígbà tí kábíyèsí ti lọ sí hospital tó ti lọ bá Mariam. Wọ́n ní ṣe ni Mariam tó ń bẹ kábíyèsí pé kó jọ. Tí kábíyèsí ṣàgbọ́ àti ṣe yẹn síwájú. Wọ́n ní kábíyèsí tó para fún pé ọmọ yẹn ta ló ní bàbá ọmọ tó yí ta ní bàbá ọmọ tó sọ pé òun bí tóun dẹ̀ ti lọ ń announce pé Mariam bímọ tí ò bá jẹ́ pé ó túmọ̀ pọ̀ ló ń ṣiṣẹ́. Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká wádìí ìtọ́jú òtítọ́ ọmọ kí ló dé tí kábíyèsí ṣe báyìí kí ni ti kábíyèsí láti lọ sáàfin láti tètè lọ máa sọ pé ó bímọ kò bímọ pẹ̀lú gbogbo nǹkan tó kábíyèsí ti gbọ́ information pé kò lóyún ó lóyún kò lóyún wọ́n tún bá kábíyèsí wọ́n tún sọ fún pé oyún yẹn pé kì í ṣe pé kíní ló ṣe ìgbádà kòrò. At the end of the day tí gbogbo ẹ lọ wọ́n ṣàní kábíyèsí àwọn dókítà wa bá kábíyèsí pé kí kábíyèsí má sọ̀rọ̀ yín ta kí wọ́n ṣe tán kán padà sílé kán ló ṣe kínní wọ́n á ṣàgbà kọ́ dókítà wa bá kábíyèsí ó ṣàmú kábíyèsí lọ sí ọ́fíìsì wọ́n ṣe wá dé ọ́fíìsì kábíyèsí wa ní dókítà ṣó mọ̀ kó tó máa ṣe fún mi mo fẹ́ ṣe paternity àwọn ọmọ yẹn right now ó ní báwo la ṣe fẹ́ ṣe eléyìí sí kó mọ̀ máa le díẹ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó máa drop ẹ̀jẹ̀ mi sí wàá wá lọ fata àwọn ọmọ yẹn wàá mú lọ sí lab wàá ṣe wọ́n ṣàṣe kábíyèsí ní àwọn dókítà ní báwo ló ń ṣe fẹ́ ṣe kínní tí Mariam ní mọ̀ wọ́n ní àfi tó wáyé pé ẹ̀yin lè fẹ́ sọ fún Mariam bọ́n ṣe wá ọmọ àwọn dókítà ṣe mọ̀ pé wọ́n ṣàgbá àwọn ọmọ wọn náà fẹ́ treat wọ́n fẹ́ ṣe kínní wọ́n fa ẹ̀jẹ̀ àwọn ọmọ wọn fa méjèèjì ọmọ yẹn ò mọ̀ àbí Mariam ò mọ̀ so gbàtí rìsọ́ọ̀tù wá jáde lánàá ní tí mò ń sọ yìí kẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wọ́n wá ní nǹkan tó ń ṣe ni pé wọ́n ní rìsọ́ọ̀tù tó jáde wọ́n dókítà wọ́n á sọ sínú ìwé pé rìsọ́ọ̀tù yẹn pé 45% gbogbo ìtókù kìí ṣe ti kábíyèsí wọ́n ní probability wà pé kí kábíyèsí kó má jẹ́ pé kábíyèsí ló ní àwọn ọmọ yẹn wọ́n ní kábíyèsí náà tún jẹ́ ń gbọ́ wọ́n ní pé 45% pé ìsídàkú jẹ́ 50-50 ní kíní yẹn pé because kò ṣe kábíyèsí fúlè ló lọ mọ́ àwọn méjèèjì wọ́n ló tán bí kábíyèsí ṣe wá di ayé ẹ̀wọ̀n nìyẹn tó wà tí kábíyèsí collapse òun ló fà tí kábíyèsí fi wà ní hospital àkọ́tà gbọ́ allegedly kì í ṣàwàlà sọ wọ́n ní nǹkan tó fà tí kábíyèsí tó fi rọ̀ ìṣẹ́ lọ sí hospital nìyẹn now so báwo ni kábíyèsí ṣe fẹ́ lọ sí hospital báwo ni kábíyèsí ṣe fẹ́ collapse báwo ni kábíyèsí ṣe fẹ́ ní heart attack nítorí kíni ṣé ọ̀rọ̀ yìí wọ́n ṣẹ̀fẹ̀ sọ fún kábíyèsí ni àbí ọ̀rọ̀ yìí ṣe kábíyèsí ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀ pé Mariam pé oní 419 ni Mariam àìmọye ìgbà tí kábíyèsí sọ fún Mariam pé jẹ́ ká lọ tẹ̀sí oyún yẹn pé òun ló ní tí Mariam sá àìmọye hospital tó ń lọ tí Mariam lòun ò ṣe ṣéyìn ò ti fi hàn kábíyèsí pé kì í ṣe kábíyèsí ló ní oyún tó lòun ní àfi bí oyún fèkì rẹ ni bóyá kì í ṣe oyún ni bóyá rọ́bà náà fi síkù kábíyèsí ò mọ̀ ṣé wọ́n ń pa àwọn oníyàwó púpọ̀ yẹn wọ́n máa ń cheat wọn gan àwọn obìnrin wọ́n máa ẹnìkan ọkùnrin fẹ́ obìnrin ẹyọ kan ọlọ́mọ yẹn kéèyàn fẹ́ tó láàṣọ obìnrin ó lè jẹ́ pé kì í ṣe egungun ara ọkọ ẹ̀ ní kì í dẹ̀ ṣe ẹran ara ọkọ ẹ̀ ó lè jẹ́ pé fake ni wọ́n fi ojú ọkùnrin hàn 10 ní àwọn tó láàṣọ obìnrin ẹyọ kan péré ọlọ́mọ yẹn ká gbégun eléegun wọ́n á fi ọkùnrin yẹn làkàlàkà wọ́n á fi lógologo àfi kọ́lọ̀ kó gba irú ọkùnrin yẹn là torí ẹ̀ ní bíbélì ṣe sọ pé aya kan ọkọ kan aya kan ó tún sọ síwájú pé ọkùnrin tó bá rí obìnrin rere fẹ́ ó rí ojú rere Ọlọ́run ní nǹkan torí àwọn obìnrin nǹkan táwọn obìnrin máa ń ṣe obìnrin náà ní mi because mo mọ̀ ìgbà tó Ọlọ́run ò dárú ẹ̀mí búburú yẹn sí mi lọ́kàn ó máa fi ọkùnrin yẹn làgàlàgà ó máa fi lógbòlògbò torí àwọn tó ń nà lọ́hùn
Ọlọ́run má jẹ́ kí èèyàn fẹ́ èṣù lóbìnrin, kí Ọlọ́run kó ṣàánú fún wa. Mo mọ̀ pé ẹ̀yin obìnrin tó wà ní péèjì mi, èèyàn gidi ni yín, obìnrin ni yín, obìnrin tó dáa, tó ṣe é rí níwájú ọkọ, tó dẹ̀ ṣe, tó ń gbé ìjà ọkọ ní lóòrèkóòrè, tó ń fẹ́ rere fún ọkọ. Òun làwọn èèyàn tó wà ní Independent TV 7 mi, torí èèyàn gidi ni yín. Bẹ́ẹ̀ ni, torí ètò Ọlọ́run má jẹ́ ká kàgbákò, àwọn ọmọ wo ní kàgbákò obìnrin o. Àmín Jésù. Now, bí kábíyèsí ṣe slump nìyẹn. Ṣé nítorí kìíní? Ṣé kó yẹ kí kábíyèsí bá mọ̀ pé àwọn 419 tó kún ààfin? Kí ni ọdún a lè sọ o, torí kìí ṣe ó lè má jẹ ìkan tí kábíyèsí ta gbọ́ pọ́n ní kábíyèsí sọ ni pé tóun dẹ̀ ti lọ announce fún àwọn èèyàn. Kí ni káwọn èèyàn fi máa ojú yẹn kan fi máa wo òun? Èkíní ti Tóbi ó gbé wá, wọ́n rojọ́ ní íńtánẹ́ẹ̀tì pé kábíyèsí kọ́ ló ní. Èkejì tún gbé tiẹ̀ wá, ìyẹn Ashley. Wọ́n tún rojọ́ ọbẹ̀ ọkùnrin tó wá ń du àwọn tó ń du kí ló ń jẹ́ tó ń du ọmọ Ashley ní íńtánẹ́ẹ̀tì. Tó wá bá kábíyèsí ní ààfin pé ọmọ Akínwámi àbí Akin kìíní kan, Adémákinwá ọmọ Ashley, pé kì í ṣe ọmọ kábíyèsí, báwọn làwọn ni. Bákan náà oríṣiríṣi tó tún sọ lọ́mọ àwọn Ìyábẹ̀jì àtọwọ́dá Olórí Tóbi. Ṣé lè iná lóhun tó máa tún sọ wípé kí ló ń fẹ́ sọ fún aráyé? Wọ́n ní gbogbo nǹkan tí kábíyèsí nígbà tí ojú ẹ̀ wá dá, pé kí ni kóun ṣe, irú kí lè ṣe, pé kí Ìyábẹ̀jì àtọwọ́dá ẹlẹ́ẹ̀kejì, ṣé ní ẹlẹ́ẹ̀kẹta yìí pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, pé gbogbo ẹni kábíyèsí rò tó fi faint. Ṣé yé wa? Ẹbẹ́ máa gbọ́. Wọ́n ní nǹkan tí kábíyèsí fi faint ní ìta ń ṣe é kù. Wọ́n ṣàní kábíyèsí àti dókítà yẹn. Wọ́n ní ó dìgbà náà ná. Àyè máa fún wa ní àwọn details. Ẹ má wulẹ̀ kánjú o, torí ètò iṣẹ́ bẹ̀rẹ̀. Wọ́n fún wa ní àwọn oríṣiríṣi scenario tí a máa gbé wá fún àwọn èèyàn wa. Ẹ̀yin tẹ́ máa sọ fún wa pé nàláì, ṣó ti ń yé yín sí? Sábà sọ wá ní nàláì tó ṣẹ. Àgbà tí Naomi bí tẹ wọ́n ní nàláì. Eléyìí náà ń sìn, ṣé náà túrú wà léléyìí sí? Ṣé ń ríṣẹ́? Naomi bímọ, Naomi tó jẹ́ pé òun ló lóòótọ́ jùlọ. Nǹkan tí Naomi nìkan ní kábíyèsí ní tí ọkàn kábíyèsí fi ń balẹ̀. Ṣé rí gbogbo àwọn tó ń jowú Naomi pé àwọn náà fẹ́ ṣe bí Naomi, àwọn fẹ́ ṣe bí Naomi. Wrong way. Owú jíjẹ ó lè fa ikú, ó lè fa àrùn, ó lè fa wàhálà, ó lè fa destruction. Ní nǹkan tí àwọn olórí láàfin tó ń ra wọlé, tó ń fi kábíyèsí lákàlàkà, kábíyèsí ò dẹ̀ fi ara balẹ̀ láti mọ bó ṣe máa ṣe. Ṣé lè yóò ti tó láti chase obìnrin kúrò láàfin? Nínú ilé yẹn, apart from pààfin, obìnrin tó bá ṣe irú ẹ̀ lága, ìgbẹ́ là ń fẹ́ wé ni, ó ń lọ ni. Kábèlè àṣẹ wọ́n ṣe ìtọ́jú eléyìí lọ láìmọye ìgbà. Kábíyèsí náà pẹ́ fún ẹ̀dọ́ kan máa fojú fò dá. Ṣé lásán ni? Ẹ ṣe jàre ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olóyè, ẹ̀yin onílàákàyè tẹ́ wọ́n fẹ́ ṣe